Ẹ káàbọ̀ sórí ìkànnì Pavilion TV. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ kọ́kọ́ ń gbọ́ wa ní ìgbà àkọ́kọ́, ẹ máa like, ẹ máa subscribe ẹ̀. Ẹ ṣé o tẹ́ ń tẹ́tí sí wa. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bíná bá kú àfẹ́ rúbojú, ọ̀gẹ̀dẹ̀ bá kú àfọmọ ẹ̀ rọ́pò. Bá a bá dàgbà tá a dògbó, ọmọ ẹni ni ìṣelédè lẹ́yìn ẹni o. Ìyẹn ló dífá fún Sunday Igboho ṣá tó ti sọ̀rọ̀ o, ó tún ti sọ̀rọ̀, ó sọ wípé òun ń bọ̀ wálé o láti wá sin màmá tó bí òun lọ́mọ. Nínú ọ̀rọ̀ tí Sunday Igboho fi ránṣẹ́ nílùú Jámánì tó wà, ó ṣàlàyé wípé ẹ̀yin ọmọ Yorùbá o, àkókò nìyí láti fọwọ́sowọ́pọ̀, kì í ṣe àkókò tá a ní láti máa bára wa jà àbí láti àkókò tá a ní láti máa ṣọ̀tẹ̀ ara wa o. Sunday Igboho pàkíyèsí gbogbo gómìnà, gbogbo ládéládé, gbogbo lọ́balọ́ba, gbogbo níjòyè wípé àkókò nìyí láti fọwọ́sowọ́pọ̀ o ká lè gba ilẹ̀ òmìnira wa o, títí ṣe òmìnira adúláwọ̀, orílẹ̀-èdè adúláwọ̀ fún gbogbo àgbáyé tó ní ọrọ̀ ajé, tó ní gbogbo àlùmọ́ọ́nì tó yẹ kórílẹ̀-èdè ó ní, ìyẹn ní Oòduà Republic. Sunday Igboho ti wá sọ̀rọ̀ o, ó ní òun bọ̀ wálé o láti wá sin màmá òun. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ilé koko báyìí ń tagbe o, pé àìsí tó jàájà là ń wípé oko bàbá ilé bàbá mi ò débí o. Sunday Igboho ti fọ̀rọ̀ ránṣẹ́ o, ó lóun ń bọ̀ wá sílé kí gbogbo ọmọ Yorùbá kan jọ̀ọ́, òun ń bẹ̀bẹ̀ ni o, òun ò ṣe láriwo, òun ò lè ṣe níjà, wípé ká fọwọ́sowọ́pọ̀ kí orílẹ̀-èdè Yorùbá kó lè ní ìtumọ̀, kó lè lálàáfíà, ká dẹ̀ lè gba òmìnira tá a fẹ́, pé kó dẹ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun o. Òun ò wá láti wá ṣe jàgídíjàgan, òun fẹ́ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ kóun lè sin ìyá òun, torí pé gbogbo aná là máa ń gbàdúrà wípé kọ́mọ kó ṣe lédè lẹ́yìn wa o. Tó ẹ já gbọ́ bí Sunday Igboho sì sọ. Ẹ jẹ́ ká jọ struggle, gbogbo akúnra wa lájọ mọ̀ pé ókè náà bí wọ́n bá mọ̀ tèmi ò mọ̀, nínú ọkàn tiẹ̀ yóò mọ̀ sọ, wọ́n gan mọ̀ sọ́nà kan rẹ̀ pé Buhari bà Nàìjíríà jẹ́ gan láàrin ọdún mẹ́jọ tó lò, òfò àti àdánù ni ọdún mẹ́jọ tí Buhari lò Nàìjíríà yẹn. Wọ́n mọ̀ èmi mọ̀ náà kí la wá ń tara wa fún ìran mẹ́ta ni wọ́n fi dá Nàìjíríà lẹ̀, wọ́n ní Yorùbá, Haúsá, Ìgbò, àbí ní orílẹ̀ Yorùbá ní gbogbo ọrọ̀ ajé ló pọ̀ jù sí jù àti Ìgbò. Àwọn Fúlàní ló ń control àti wọ́n mọ̀ tèmi mọ̀ ó bẹ́ẹ̀ ta ká ọmọ Yorùbá kájọ fẹnura wa ṣọ̀kan, ká dó sójú kan. Mo fẹ́ sin ìyá mi, ìyá méjì bíyàn ń bẹ mọ́túárì pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ má rò pé mo ń ṣeré, mò ń bọ̀ wá sin ìyá mi ni òtótọ́ o, mò ń bọ̀ nílé wá sin ìyá mi pẹ̀lú ògo Ọlọ́run. Ọjọ́ kò láyọ̀, ẹ̀mí gbogbo yín ló sì gùn. Mo kí gbogbo ọmọ Yorùbá, ẹ mọ̀jà bára wa jà, ẹ mọ̀jà búra wa mọ́, ẹ mọ̀jà fẹ́ra wa ṣẹ̀ṣẹ̀ kó dá, kí là ń bára wa jà fún? Kì í ṣe tó jó, kì í ṣe tó ẹrù, ẹ ti understand. But mo fẹ́ ká mọ̀ kíní kan dájú pé ẹni tí ẹ kú iṣẹ́ òun ni mo mórí yá, kò yẹ ká mọ ọdún ara wa, ẹ mọ̀ ìjà mọ̀ síbẹ̀. Dúpẹ́ mo kí orúkọ mi lẹ́ẹ̀kan tí ní Sunday Adé, mo tó gbọ́mọ̀ sí Sunday Igboho. Ẹ káàbọ̀ padà, gbogbo wa láti gbọ́ nǹkan tí Sunday Igboho ti sọ o. Ó ti bẹ̀bẹ̀, ó ti bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Lórí ìkànnì yìí, a rọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ wà lókè òkun àti tàwọn tó wà ní Nàìjíríà, ẹ jọ̀ọ́ àkókò nìyí, ẹ já fọwọ́sowọ́pọ̀ ká lè rí ilẹ̀ olómìnira wa gbà o. Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa ní gbogbo ìgbà.